ìdùnnú ọláníwájú mo tún dé mo tún fẹ́ dáná orin bójú bá rí ẹnu adákẹ́ kì í ṣerú iṣẹ́ tiwa ọ̀rọ̀ tó ń lọ lórílẹ̀‐èdè yóò ṣe dákẹ́ sí ó tọ́ka fún mi ewu ìbéèrè ọ̀rọ̀ ọjọ́ kẹjọ oṣù kẹrin ni mo kàròyìn ọ̀hún wọn lọ́fíìsì akawó jóná mo ní báwo ló ti jẹ́ sójó náà bí wọ́n sọ náà sí ẹ̀tọ́ tí mo ní lábẹ́ ìjọba ni mo fi béèrè torí mo fẹ́ gbálàyé ẹ̀ ọ́fíìsì accountant general ò jóná nígbà tí mo ò tí ì káwó jọ ohun tí mo fẹ́ gbọ́ ni pélé ló jóná owó ò jóná mi ò fẹ́ gbọ́ pé nǹkan kan sowó ọ̀hún náà ohunkóhun ò gbọ́dọ̀ tí ìṣòwò tẹ́ ẹ kó jọ ó yẹ ká sì máa bọ̀ wádìí nípa ohun tó jọ ọ́fíìsì accountant ṣé wáyà kanra wọn lójijì ni àbákàntà general gbọ́mọ kékeré wá tó fi náà ṣeré bóyá ẹnìkan sì mu sìgá lọ́fíìsì níná rárá wọn àbí petrol ló bọ́ sínú sáná bóyá sáná ló sì bọ́ sínú petrol kámọ̀ ètekéte ń bẹ nílẹ̀ yìí ọgbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tì yí nǹkan ni ó yé wa kárí dúdú ká sọ pé funfun ni kí ló fa sábàbí káráfì ká lóyìnbó nì ẹ̀yin olóṣèlú orílẹ̀-èdè yìí ẹ ṣeun mo gbọ́ pé oúnjẹ láìpẹ́ yìí lórí oúnjẹ tẹ́ ẹ fáwọn mẹ̀kúnnù ọpẹ́ ló yẹ ṣebí ìrẹsì agolo kan ẹ̀wà agolo kan ti tó jẹ tí wọ́n bá tún fi gàrí agolo kan tẹ́ ẹ hàtì ó tó jẹ fọ́sẹ̀ méjì. búrẹ́dì ọ̀básà jẹ́mọ́ lè jẹ tán kọ́ búrẹ́dì tó tóbi tó èèyàn ẹgbẹ̀rún méjì jẹlẹ́fẹ́ nìkan ṣoṣo pé kí wọ́n jẹ ẹ̀tún lẹ́lẹ́ bẹ́ẹ̀lì ọ̀básà mọ́ búrẹ́dì ọ̀hún ẹ̀mọ̀ sí púpọ̀. orílẹ̀-èdè yóò yàtọ̀ sí fíìmù àgbéléwò bàbá àsùnwé tàbí kí ní Sanyẹ̀rì ló ń ṣe kọ́mẹ́dì fún wa lẹ́yìn Kwankwaso tí mo lè ló hàn kan tó jọjú olórí gbogbo lọ́pọ̀lọpọ̀ tó kù. a kì í wí síbẹ̀ ká kú wọ́n mú Fúnkẹ́ Akíndélé Jennifer kórófin ó sọjọ́ ọ̀bí fún ọkọ rẹ̀ ló dìyọnu ó dára bẹ́ẹ̀ òfin òkúkú mẹ́nìkẹ́ni ẹ má gbàgbé pé Tinubu náà sọjọ́ ọ̀bí láìpẹ́ yìí báwo ní sẹ́ẹ̀ ti gbé bàbá náà.